èmi Abíọ́dún Ọmọláwuyì mo tún fi àkókò yìí mo fi ń kí gbogbo wa pátápátá ní gbogbo bíkíbi tẹ́ bá ti lóore ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbọ́ mi. Lágbára Ọlọ́run Lódùmarè àní ṣìṣe o, àní tójú ilẹ̀ mọ́lẹ̀. Mo dúpẹ́ o lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi pátápátá fún àdúró tì yín. Mo dúpẹ́ ẹ ṣeun púpọ̀ púpọ̀. Bẹ́yìn ò bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run Lódùmarè ẹ bá mi subscribe báyìí kúṣẹ́ òní mo rí iṣẹ́ yá. Ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbẹ̀yìn tó ti subscribe pátápátá. Ìwé ìtàn wo là ń kà lọ́wọ́? Ìbòjú ó ní àkọlé ìwé ìtàn ṣé ẹ gbàgbé ibi tá a bá dé. Ẹ rántí wípé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ní GRA nílọrin níbi tí àwọn ògìdán tí wọ́n tọpinpin ẹnìkan dé ìyí ọ̀gá àwọn ẹlẹ́wọ̀n. Ìgbà tí wọ́n ó débẹ̀ wọ́n ti yìnbọn nínú ilé tí wọ́n ń lọ gangan. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn? Ibi àròkọ tì sí là á fàbọ̀ sí, ẹ má jà dára wa lágara. Ẹ já máa tẹ̀síwájú níbi tá a bá dé. Ẹ máa bá mi ká lọ. Orí 4 òní mo wà báyìí. Àkọlé wo ni mo ló ń bẹ ń bẹ? Àjìndìdùn òun làkọlé tó ń bẹ ń bẹ. Aago 12 òru ó ti kọjá díẹ̀. Iná ọba ti lọ, ṣùgbọ́n iná ara òpó tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ó tàn ní tirẹ̀. Ṣé ìtànsán oòrùn òní iná náà ló kúkú ń lò ní tirẹ̀? Ooru mú bí kà sí nǹkan. Ó jọ pé afẹ́fẹ́ ń bá ara ayé yan odì nítorí kò tiẹ̀ fẹ́ rárá. Gbogbo rẹ̀ òun ló dúró tandi. Gbogbo inú ilé òun ló ń hu ooru gbòò bí ilé iṣẹ́ búrẹ́dì. Ọ̀pẹ̀lẹ́ bẹ̀rẹ̀ sí làágùn ní yàrá tó sùn sí. Bẹ́ẹ̀ lómi ń sun lára rẹ̀ bí ìṣẹ̀lẹ̀rú. Ó ń sun omi lára bí oníṣẹ́ ọdún tó ń ṣánko nínú oòrùn lọ́sàn-án gangan. Ọ̀pẹ̀lẹ́ bẹ̀rẹ̀ sí ní yí sí ọ̀tún, ó ń yí sósì lórí ibùsùn rẹ̀. Ìgbà tó yá ara rẹ̀ ò gbà á mọ́. Ó dìde lórí ibùsùn rẹ̀, ó sì wọ balùwẹ̀ lọ láti bu omi sára. Lẹ́yìn tó wẹ̀ tán, ó jọ pé ooru náà ò dínkù rárá. Ó wù bí kó sọ̀ láti orí òkè ilé náà kó lọ sí ìsàlẹ̀ kó sì máa nasẹ̀ kiri bóyá atẹ́gùn tó jíire ajẹ́fẹ́ sí i lára. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló kúrò lórí èrò náà torí gbogbo agbègbè òun ló ti dákẹ́ minimini bíi wípé ọ̀fọ̀ ṣẹ̀. Bí ènìyàn bá wúkọ́ lásán, wọ́n lè gbọ́ ní ilé 12 sí ọ̀dọ̀ tiwọn. Ọ̀pẹ̀lẹ́ rántí wípé ibi ìnàjú kékeré kan wà níwájú yàrá tí òun sùn náà. Ṣé ilé olókè kúkú ni ilé ọ̀hún? Ọ̀pẹ̀lẹ́ dìde lórí ibùsùn rẹ̀. Ó lọ sí ilẹ̀kùn tó jáde sí ibi ìnàjú náà. Ó gbé àga kan ó sì jókòó sí ibi ìnàjú ọ̀hún. Kò pẹ́ púpọ̀ tó jókòó tó fi ṣàkíyèsí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó dúró níwájú ilé tí wọ́n sùn náà. Ó tẹjúmọ́ ọkọ̀ ọ̀hún, ó sì rí i pé wọ́n ṣí búùtù ọkọ̀ náà sílẹ̀. Kò pẹ́ sí àsìkò yìí tó fi rí tí àwọn méjì kan rìn jáde láti inú òkùnkùn tí wọ́n sì ń rìn kánmọ́kánmọ́ lọ sí ìdí ọkọ̀ ọ̀hún. Ìrìn àwọn méjèèjì òun ló mú ìfúnra lọ́wọ́. Bí wọ́n ti dé ìdí ọkọ̀ náà, òun ni wọ́n pa búùtù ọkọ̀ náà dé tí àwọn méjèèjì wọ́n wọlé sí ẹ̀yìn ọkọ̀. Ọkọ̀ síná. Bí ọkọ̀ náà ti lọ́rí padà, òun ni Ọ̀pẹ̀lẹ́ rí wípé àwọn méjì mìíràn wọ́n wà ní iwájú ọkọ̀ ọ̀hún. Ọ̀pẹ̀lẹ́ dákẹ́ lọ gbárí. Ó bẹ̀ sí rò pé kí ni àwọn tí òun rí náà wọ́n lè máa ṣe ní ìta ní irú àkókò ọ̀hún. Gbogbo ará àdúgbò ló sáà ti sùn. Ọ̀pẹ̀lẹ́ dìde, ó sì lọ wo aago wò. Ó rí i pé aago 1 òru ó ti kọjá ìṣẹ́jú díẹ̀. Ó tún dákẹ́ díẹ̀. Lẹ́yìn náà òun ló ṣí ilẹ̀kùn tó sì ń sọ̀kalẹ̀ lọ sí ìsàlẹ̀ ilé ọ̀hún. Bí ó ti ṣí ilẹ̀kùn ìta tó fẹ́ jáde síta, òun ló ṣàkíyèsí wípé ẹsẹ̀ òun gbá nǹkan kan nílẹ̀. Ohun tí ẹsẹ̀ rẹ̀ kàn náà ó tutù nini bí yìnyín máa lẹ́sẹ̀. Ọ̀pẹ̀lẹ́ sún sẹ́yìn díẹ̀. Ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lápò rẹ̀, ó sì tan iná rẹ̀ sí ohun tó wà nílẹ̀ ọ̀hún. Yéèpà, òkú ènìyàn ni. Àyà Ọ̀pẹ̀lẹ́ já kọjá ààlà nígbà tó rí òkú ọkùnrin náà nílẹ̀ tí ẹ̀jẹ̀ wẹ̀ ẹ́ láti òkè délẹ̀. Ọ̀pẹ̀lẹ́ rò wípé ọ̀ràn ńlá òun ni ọ̀ràn ọ̀hún. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló sá padà sí òkè láti lọ fi tó ògìdán létí. Aago 2 òru ó kù ìṣẹ́jú 10 òun ni àwọn kan bẹ̀rẹ̀ sí ní gbá géètì ilé tí àwọn ògìdán sùn. Ọ̀pẹ̀lẹ́ sáré jáde padà láti yàrá ògìdán. Ó sì lọ yọjú wo ìta láti yàrá tí òun sùn sí tẹ́lẹ̀. Ó rí ọkọ̀ àwọn agbófinró méjì kan ní ìta. Ó rí i pé àwọn agbófinró wọ́n tún yí gbogbo ilé náà ká. Àwọn 4 kan òun ló sì wà lẹ́nu géètì tí wọ́n ń kan ilẹ̀kùn. Ọ̀pẹ̀lẹ́ sá padà sí yàrá ògìdán.
ẹnu ọ̀nà òun ló ti pàdé Ògìdán. Ó ní ó ti ṣẹlẹ̀ ọ̀gá, àwọn ọlọ́pàá ti dé. Ògìdán dákẹ́ lọ díẹ̀, lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ó ní lọ jí Dàda àti Jíbádé fún mi. Ọ̀pẹ̀lẹ̀ kúrò níwájú Ògìdán, lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ó ní òun àti àwọn Dàda àti Jíbádé ni wọ́n padà dé, ṣùgbọ́n wọn ò bá Ògìdán níbi tí ó fi Ògìdán sí mọ́. Kò pẹ́ púpọ̀ tí ó fi gbọ́ tí géètì sí ní ìsàlẹ̀ lọ́hùn-ún tí Ògìdán àti àwọn ọlọ́pàá náà tí wọ́n ń sọ̀rọ̀. Ẹsẹ̀kẹsẹ̀ ó ní àwọn ọ̀pẹ̀lẹ̀ náà ni wọ́n ń sá lọ sí ìsàlẹ̀ láti lọ bá Ògìdán. Bí wọ́n ti ń sọ̀kalẹ̀ lọ, òun ni wọ́n gbọ́ tí ọ̀kan lára àwọn ọlọ́pàá náà ní, ẹ̀yin ni ọ̀gá, ẹ má bínú sí wa o. Ohun tí a gbọ́ ni wípé wọ́n ti pa ènìyàn kan sínú ilé yìí. Àṣẹ tí wọ́n sì fún wa ni pé kí a wá yẹ eléyìí wò. N ò mọ̀ pé ibi lẹ̀ ń gbé. Ìwé àṣẹ láti yẹ ibi wò òun nìyí. Ògìdán ní kò sí wàhálà, kò sí ẹni tí òfin ò jù lọ. Bí Ọ̀pẹ̀lẹ̀ ti sọ̀kalẹ̀ tán tó rí àwọn ọlọ́pàá 6 kan tí wọ́n kó ìbọn lọ́wọ́, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní taná yẹ gbogbo àyíká wò, ara rẹ̀ wárìrì. Ó rò pé ìjàmbá ti ṣe olè, onílé ti tají. Bí ó ti dé ibi tí ó ti rí òkú ní ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn, kò rí òkú ní ibẹ̀ mọ́. Àyà rẹ̀ bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì. Ẹ̀rù bá Dàda àti Jíbádé ní tiwọn. Sí ẹni tó bá kúkú wẹjú, òun ni ẹ̀rù máa ń bà. Ògìdán ní kí Dàda tẹ̀lé àwọn ọlọ́pàá tó fẹ́ yẹ inú ilé wò lọ sí òkè. Àwọn ọlọ́pàá 4 àti Dàda wọ́n sì jọ wọ inú ilé lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ni àwọn ọlọ́pàá tó wọlé lọ náà ni wọ́n tún jáde padà. Wọ́n sì sọ pé àwọn ò rí nǹkan kan. Ọ̀kan nínú àwọn ọlọ́pàá náà tan iná àtẹ̀tàn ọwọ́ rẹ̀ sí ilẹ̀ẹ́lẹ̀ ní ẹnu ọ̀nà ibi tí Ọ̀pẹ̀lẹ̀ ti rí òkú náà. Kí àwọn ọlọ́pàá tó dé, ó ní kí ló dé tí omi kún ilẹ̀ ní ibi báyìí. Ògìdán ní àwọn adìyẹ kan wọ́n á máa sun ibi, wọ́n á sì fi ìgbẹ́ ba ilẹ̀ jẹ́. Ìdí nìyẹn tí a fi máa ń bu omi sí ibẹ̀ kí wọ́n má lè dúró níbẹ̀. Ọlọ́pàá tó kọ́kọ́ bá Ògìdán sọ̀rọ̀ ní ìgbà tí wọ́n wọlé náà tọrọ àforíjì lọ́wọ́ Ògìdán. Ó ní ó jọ pé ìròyìn tí wọ́n fún wa kò múnádóko. Ògìdán ní iṣẹ́ yín lẹ̀ ń ṣe, ǹjẹ́ mo lè mọ ẹni tó fún yín ní ìròyìn ọ̀hún? Ọlọ́pàá náà ní ẹ̀yin náà mọ̀ wípé iṣẹ́ wa ò fi àyè gbà kí a sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ẹnikẹ́ni. Ẹ má bínú sí wa ọ̀gá. Ọlọ́pàá náà àti Ògìdán wọ́n bọ ara wọn lọ́wọ́. Àwọn ọlọ́pàá náà sì jáde lọ. Ògìdán náà sì sìn wọ́n. Lẹ́yìn tí ọkọ̀ wọn lọ tán, Ògìdán ní bá mi mú kọ́kọ́rọ́ ọkọ̀ wá Dàda. Jíbádé, ìwọ náà lọ wọ aṣọ wọ̀, a ní láti dé ibì kan lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òní Dàda àti Jíbádé pa ẹsẹ̀ dà tí wọ́n gòkè lọ. Ẹsẹ̀kẹsẹ̀ tí Dàda àti Jíbádé pa ẹsẹ̀ dà tí wọ́n gòkè lọ tán, òní Ọ̀pẹ̀lẹ̀ tó ní báwo ni òkú náà ti rìn ọ̀gá? Ògìdán ní òun lọ̀yọ́ òun kánjú. Ó mọ̀ wípé Aláàfin ò rebì kan ni. Bí wọ́n ti gbọ́n nílé alárinà, òun náà ni wọ́n gbọ́n nílé ìyàwó. Dàda àti Jíbádé sọ̀kalẹ̀ padà. Dàda fi kọ́kọ́rọ́ ọkọ̀ lé Ògìdán lọ́wọ́. Ògìdán ṣí ilẹ̀kùn ọkọ̀, ó ní sí géètì Dàda. Ògìdán, Jíbádé àti Ọ̀pẹ̀lẹ̀ wọ́n wọlé sínú ọkọ̀. Ògìdán sínú ọkọ̀ tán kó tó yẹ aago wò. Aago 3 òru ó kù ìṣẹ́jú díẹ̀. Ó wọ ọkọ̀ náà jáde síta. Dàda sì ti géètì padà. Ó ha ní kọ́kọ́rọ́. Lẹ́yìn náà, òun náà wọlé sínú ọkọ̀ tí ọkọ̀ náà sì fi orí lé ọ̀nà pápákọ̀ òfurufú ìlú Ìlọrin. Bí ọkọ̀ náà ti ń pa fẹ́ lọ, òun Ọ̀pẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí ní rò pé báwo ni òkú ṣe dédé pòórá bẹ́ẹ̀ nínú ilé náà láàrin ìṣẹ́jú àáyá. Ọ̀rọ̀ náà ń ṣe ní kàyéfì, ṣùgbọ́n kò béèrè, kò sì sọ ohunkóhun nípa rẹ̀ mọ́. Ó rò pé ẹni tí à ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn. Ó mà dájú wípé ohun tó ń dún màhúrú nínú igbó ó ń bọ̀ wá fojú hàn gbangba. Ó kù díẹ̀ kí wọ́n dé pápákọ̀ òfurufú, òun wọ́n yà sí ọ̀nà Ẹgbẹ̀jìlá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní rin ọ̀nà eléruku kan báyìí lọ sí ìsàlẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun wọ́n dúró ní ẹ̀gbẹ́ igbó kan báyìí tí wọ́n páàkì taasí kan báyìí sí. Wọ́n ti kì í mú taasí náà wọ inú igbó. Ìdí rẹ̀ nìkan òun ló wà ní ìta díẹ̀. Bí wọ́n ti dúró lẹ́yìn taasí náà, òun ọkùnrin kan báyìí sọ̀kalẹ̀ nínú taasí ọ̀hún tó sì wá bá wọn ní ìdí ọkọ̀ wọn. Ògìdán paná ọkọ̀, ó sì sọ nínú ọkọ̀, ó ní okú àgbálẹ̀ mi nígbà gbogbo sàká, mo mọ rírì rẹ o. Ẹrù náà dà. Sàká padà sí ìdí taasí tó ti sọ̀kalẹ̀. Ògìdán náà sì tẹ̀lé. Bí wọ́n ti dé ìdí taasí náà,
Sàká ṣí búùtù tasí náà, ó sì na ọwọ́ sí òkú ọkùnrin tí ọ̀pẹ̀lẹ̀ rí ní wákàtí díẹ̀ sẹ́yìn nínú ilé tí wọ́n sùn. Ẹnu yà pé báwo ló ṣe ṣẹlẹ̀. Ògìdá súnmọ́ òkú náà, ó yọ ìbọ̀wọ́ lápò, ó sì kó o bọ̀wọ́. Lẹ́yìn náà ló bẹ̀rẹ̀ sí ní yẹ gbogbo ara òkú náà wò. Ọwọ́ rẹ̀ kàn kankan ní àpò ṣòkòtò ọkùnrin náà. Ògìdá kọ́kọ́ kó ara ró, ó yọ ohun tí ọwọ́ rẹ̀ kàn náà, ó sì rí wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkùnrin náà ni. Ó nu ẹ̀jẹ̀ tó ti yí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà nù lára aṣọ ọkùnrin ọ̀hún, ó sì ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà sápò. Ó kọjú sí Sàká, ó ní, gbé òkú yìí lọ sí ibi tí mo júwe fún ọ, má sì gbàgbé láti mú gbogbo ohun tí mo sọ fún ọ ṣà lóògùn. Sàká ní, mo ti gbọ́ ọ̀gá. Ògìdá ní, bí o bá ti já òkú náà síbẹ̀ tán, kí o tètè lọ fọ ọkọ̀ yìí dànù dáadáa. Ògìdá yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kékeré kan báyìí jáde lápò, ó nà á sí Sàká, ó ní, nọ́mbà kan ṣoṣo òun ló wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Bí o bá ti já òkú náà síbẹ̀ tán, ó ní kí o pe nọ́mbà náà, kí o sì sọ wípé o rí òkú kan níbi tí o fẹ́ lọ já òkú yìí sí, pé ó jọ pé àwọn adigunjalè ló pa á síbẹ̀ torí o gbúròó ìbọn. Lẹ́yìn náà, ó ní kí o wá lọ wá odò kan kí o so ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí sí. Sàká ní, mo ti gbọ́ sà. Ògìdá mú fóònù tirẹ̀, ó sì tún ya àwòrán òkú ọkùnrin náà. Ó ti búùtù ọkọ̀ náà padà, ó sì tún rọra sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí Sàká létí. Lẹ́yìn náà ló padà sínú ọkọ̀ tirẹ̀. Ó ṣíná ọkọ̀, Sàká náà sì ṣíná ọkọ̀ tirẹ̀. Ó ń wa ọkọ̀ náà jáde padà kúrò ní agbègbè ọ̀hún. Ògìdá yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá lápò ọkùnrin náà, ó yẹ̀ ẹ́ wò, ó pòṣé, ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà wà ní títìpa. Dàdá ní, ọ̀nà táyọ̀ sì jìn báyìí, ẹsẹ̀kẹsẹ̀ òun ni ò bá wa sí i. Ògìdá ní, àpọ́nlé ni gàárì Ìjẹ̀bú, gàárì ń bẹ nílọrin Àfọ̀njá náà. Bí wọ́n ti ń jiyán ní odó ń gúnyán, òun náà ni wọ́n ń jẹ ní ìyàn fọwọ́rọgi. Yétúndé ọmọ Àṣàbí náà ń bẹ ní Ìlọrin níbí tí yóò sí pẹ̀lú ìrọ̀rùn. Ògìdá tẹ iná ọkọ̀ kanlẹ̀, ó sì lọ́rí ọkọ̀ padà sí ọ̀nà ibi tí wọ́n gbà wá. Ọkọ̀ ń pa fẹ́ẹ́ lọ bíi pé kò fi ẹsẹ̀ kanlẹ̀ rárá. Aago 4 ìdájí ó kù bí 30 ìṣẹ́jú, òun ni wọ́n dé agbègbè sawmill. Ògìdá yà bàrá wọlé sí ọ̀nà kan báyìí ní ọwọ́ ọ̀tún, ó sì ń tọ ọ̀nà náà lọ tààrà. Kò pẹ́ púpọ̀ tí wọ́n fi dé oríta 4 kan báyìí ní Òṣèré. Ògìdá yà sí ọ̀nà tó lọ sí ọwọ́ òsì tó lọ já sí Táíwò. Bí wọ́n ti rìn díẹ̀ ní ọ̀nà ọ̀hún, òun ni wọ́n tún yà sí ọ̀nà kan báyìí ní ọwọ́ ọ̀tún tó sì dúró ní iwájú ilé kan báyìí. Ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó sì pe ẹnìkan lórí rẹ̀. Lẹ́yìn tó já ìpè náà tán, géètì iwájú ilé náà ṣí pìrí. Ọmọbìnrin kan báyìí tí kò ju ọmọ 20 ọdún lọ, ó sì ń jáde bọ̀ ní ìdí ọkọ̀ wọn. Bí ó ti dé ìdí ọkọ̀, kò kí ẹnikẹ́ni, bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ kankan rárá. Ògìdá rọra yí gíláàsì ọkọ̀ wálẹ̀ ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ̀, kò sọ̀rọ̀ kankan. Ògìdá na ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n bá lápò ọkùnrin tó kú náà sí. Ọmọbìnrin náà gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún. Láàárín ìṣẹ́jú àáyá, ó ti sí i. Ó na ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà padà sí Ògìdá láì sọ̀rọ̀ kankan rárá, ó sì ń padà wọnú ilé lọ. Ògìdá yín gíláàsì ọkọ̀ tó yín wálẹ̀ padà sókè, ó sì ń fi ìdí ọkọ̀ rìn lọ padà sí títì. Lẹ́yìn tó dé títì, ó kọjú ọkọ̀ sí ọ̀nà Táíwò, wọ́n sì bá tiwọn lọ. Wọ́n ti rìn jìnnà díẹ̀ kí ọ̀pẹ̀lẹ̀ tó ní, ọ̀gá, báwo ni òkú ọkùnrin náà ṣe yára pòórá kúrò ní ibi tí mo ti rí i, tí ó sì tún ti yára dé inú ọkọ̀ ẹni tí a ti kúrò yẹn? Ògìdá ní, ó ṣeun ọ̀pẹ̀lẹ̀, bí o ti ń jáde ní ẹ̀ẹ̀kan, òun ni mo gbọ́ tí o ṣí ilẹ̀kùn. Mo sì wò pé ta ló ṣí ilẹ̀kùn àti pé ibo ni ẹni náà ń lọ. Mo dìde, mo sì ń yọ́ tẹ̀lé ọ lẹ́yìn. Òkú tí o rí, àjọ rí ni. Kódà mo ti rí i ṣáájú rẹ, kí ìwọ sì tó padà wá bá mi ní yàrá. Mo ti yára pe Sàká pé kó wá palẹ̀ òkú náà mọ́, torí mo mọ̀ pé kí ilẹ̀ tó mọ́, àwọn ọlọ́pàá wọ́n ní láti tọpọ̀ òkú náà dé ilé tí a sùn yẹn, torí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ náà wọ́n fẹ́ fi kó bá wa ni, kí ẹjọ́ tó wà nílẹ̀ yìí kó má bàa lójú ni. Sàká ní kọ́kọ́rọ́ ilé náà lọ́wọ́, ẹni tó ṣe é fi ọkàn tán òun sì ni. Ọ̀daràn ni ní ìgbà kan rí, mo sì ti tì í mọ́lé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí ó tó wá bẹ̀rẹ̀ sí ní hùwà ọmọlúàbí. Òun ni mo ṣe ní kó máa bọ̀ wá kó wá gbé òkú náà. Kò sì pẹ́ tó lọ tán, òun ni àwọn ọlọ́pàá dé yẹn. Gbogbo wọn mí kanlẹ̀. Dàdá ní ọ̀rọ̀ yìí ṣà ń ta kókó sí i.
báwo la ṣe fẹ́ mọ ẹni tí ọkùnrin náà jẹ́ àtẹni tó ń ṣiṣẹ́ ibi wọ̀nyí? Ògìdán ní ìgbà tí aago 7 yóò fi lù ní àárọ̀ yìí, wọn á ti rí òkú ọkùnrin náà ní ibi tí Sàká jù ú sí. Ìròyìn yóò sì kà káàkiri ilẹ̀ yìí. Ibẹ̀ òní a ó ti mọ irú ẹni tí ọkùnrin ọ̀hún jẹ́, torí àwọn ará ilé rẹ̀ yóò mọ̀ pé ẹni àwọn ti kú. Ìwádìí yóò sì tún bẹ̀rẹ̀ láti ibẹ̀. Omi ń bẹ lámù fún wa sá, ṣùgbọ́n kí ó tó di ìgbà náà, a ó mọ bá ìwádìí wa lọ. Mo sì mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkùnrin yìí yóò ṣe ìrànwọ́ tó pọ̀ fún wa lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkùnrin náà tó wà lápò Ògìdán bẹ̀rẹ̀ sí ní dún. Ògìdán tagìrì, ó sì rọra páàkì ọkọ̀ sí ẹ̀gbẹ́ kan. Ó ní ta ló lè máa pe ọkùnrin náà ní àkókò yìí? Ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà jáde. Gbogbo wọn pa lọ́lọ́. Ó rí i tí ó gbé orúkọ ẹni tó ń pè náà sójú, Ọ̀tún Àjàgàjìgì. Ògìdán ò gbé ìpè náà, ó ń wò ó lójú títí tí ìpè náà fi já. Ẹni tó pè náà tó pè padà, Ògìdán ò gbé e, ó ṣáà ń wò ó lójú ni. Jíbádé ní ẹ gbé ọ̀gá. Ògìdán ní rárá, ohun gbogbo òun ló lásìkò. Ọ̀pẹ̀lẹ̀ ní mò ń ro nǹkan kan wo ọ̀gá. Kí nìyẹn? Kó má lọ jẹ́ òkú ọkùnrin tí a lọ béèrè ní ọgbà ẹ̀wọ̀n ní àná, òun ni wọ́n padà lọ pa sínú ilé rẹ̀ tí wọ́n wá jù sí ẹnu ọ̀nà wa lóru pẹ̀lú èrò pé bí àwọn ọlọ́pàá bá bá a ní ilé tí a sùn, wọ́n á lè sọ pé àwa ni a béèrè rẹ̀ ní ọ̀sán, àwa sì la lọ pa á sínú ilé. Ògìdán ní kò lè jẹ́ bẹ́ẹ̀ Ọ̀pẹ̀lẹ̀. Gbogbo wa ṣáà la rí pé àwọn ọlọ́pàá òun ló wá kó òkú ọkùnrin, òun ló wá kó òkú ọkùnrin náà àti àwọn míì tí wọ́n pa pẹ̀lú rẹ̀ jáde nínú ilé ní ìrọ̀lẹ́ àná. Báwo ni wọ́n ṣe tún wá fẹ́ gbé òkú náà jáde láti fi kó bá wa? Òkú ṣáà ti di ti àwọn agbófinró. Ọ̀pẹ̀lẹ̀ ní èmi kàn rò bẹ́ẹ̀ ni o ọ̀gá. Ògìdán ní mú ọkàn kúrò níbẹ̀ Ọ̀pẹ̀lẹ̀, kò lè jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n bá lára òkú náà tún bẹ̀rẹ̀ sí ní dún. Ògìdán tó yẹ ojú rẹ̀ wò, ó rí i pé ẹni tó pè lẹ́ẹ̀kan náà ni. Bí ìpè náà ti já tán, ó ní Ògìdán lu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà pa. Ògìdán tẹ iná ọkọ̀, wọ́n sì ń bá tiwọn lọ. Orí ìjókòó òní Ògìdán àti àwọn Ọ̀pẹ̀lẹ̀ wà nínú ilé títí aago 7 òwúrọ̀ fi lù. Gbogbo wọn ló pa lọ́lọ́ bí omi inú kété. Èrò dá gbogbo wọn ní ìjàkadì. Dàdá ní ọ̀gá, ohun tí a sì ń dúró ṣe nílẹ̀ yìí ò yé mi o. Ṣé a wá lè torí ohun tó ṣẹlẹ̀ lóru mọ́jú kí a pa iṣẹ́ ìwádìí wa tì ni? Ògìdán wo Dàdá, ó ní bí a ò bá rídìí òkú tí wọ́n wá jù sí ẹnu ọ̀nà wa mọ́jú àti ìdí tí wọ́n fi wá ju òkú náà sí ibẹ̀, a ò lọ ibì kankan. O mọ̀ pé ejò ṣe fi sórí òrùlé sùn, ẹni bá finá sórí òrùlé sùn yóò jẹ̀bi ni. Jíbádé ní ìgbà wo òní àwa fẹ́ dúró dà báyìí? Ògìdán ní a ó mọ ibi tí a ń lọ lẹ́yìn ìròyìn aago 7 òwúrọ̀ yìí. Aago 9 gééré òun ni Ògìdán ní kí Dàdá kó lọ pa ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Lẹ́yìn tí Dàdá pa á tán, òun ló padà sórí ìjókòó. Ògìdán ní mo ti sọ pé lẹ́yìn ìròyìn ni a ó mọ ibi tí à ń lọ. Ọ̀pẹ̀lẹ̀ sì sọ ní òru o pé ó lè jẹ́ pé òkú ọ̀gá àwọn òṣìṣẹ́ ní ọgbà ẹ̀wọ̀n òní wọ́n wá jù sí ẹnu ọ̀nà wa láti kó bá wa. Ṣùgbọ́n nígbà tí a ò kúkú dá a mọ̀ tẹ́lẹ̀, àṣé òun gan kò tí ì wọlé ní àsìkò tí a dé ibẹ̀ ní àná. Lẹ́yìn tí wọ́n pa àwọn ẹbí rẹ̀ tán, òní wọ́n wá jí òun ní tirẹ̀ gbé. Wọ́n wá pa á tán, wọ́n wá ju òkú rẹ̀ sí ẹnu ọ̀nà wa. Ògìdán wojú àwọn Dàdá, ó ní ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Ọgbọ́n tí olúkúlùkù bá ní, ìmọ̀ tí olúkúlùkù bá ní, kí ẹ máa lò ó báyìí. Kí ni ẹ rò wípé a lè ṣe? Dàdá ní ọpọlọ tèmi ò ṣiṣẹ́ dáadáa báyìí ọ̀gá. Ìwọ ńkọ́ Jíbádé? Jíbádé ní bóyá tí mo bá rórun sùn díẹ̀, mo lè rí nǹkan rò. Ògìdán kọjú sí Ọ̀pẹ̀lẹ̀, ó ní kí ni Ifá wí báyìí Ọ̀pẹ̀lẹ̀? Ọ̀pẹ̀lẹ̀ rẹ́rìn-ín, ó ní Ifá ò tí ì wí nǹkan kan ọ̀gá, ṣùgbọ́n mo rò pé bí a bá lè rí ọmọ ọ̀dọ́ ọkùnrin tí wọ́n pa yẹn, ó ṣeé ṣe kí a rí ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n igbá tí a ò bá fi bomi lódò, òun ni odò ti gbé lọ yìí. Ta ló mọ̀ bóyá wọ́n tilẹ̀ pa ọmọ ọ̀dọ̀ náà báyìí? Ògìdán ní ọmọ ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni ọ̀gá, ó ṣeé ṣe kí ọmọ ọ̀dọ̀ wọn kó mọ àṣírí tó pọ̀. Ògìdán dákẹ́ lọ díẹ̀, ó ní bí ọmọ ọ̀dọ̀ wọn náà bá sì wà lókè erùpẹ̀, a ó ṣe àwárí rẹ̀ kí ilẹ̀ òní ó tó ṣú. Jíbádé ní bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀gá,
àti òkèrè òun ló lójú jíjìn ló ti ń mẹ́kún sun. Ẹ jẹ́ kí a tètè jáde lọ báyìí kí a tètè mú iṣẹ́ náà ṣe. Ògìdán rẹ́rìn-ín ó ní a ò ní kúrò nínú ilé yìí tí a ó fi wá a rí. Àwọn ọ̀pẹ̀lẹ̀ wojú ara wọn. Ọ̀pẹ̀lẹ̀ ní làáhàn mí oníbàtà ń ké lótú Ifẹ̀, ẹ̀ la lọ̀rọ̀ bí a ò bá là á kì í yé ni. Báwo la ṣe fẹ́ ṣe é? Ògìdán ní ẹ lọ fọkàn balẹ̀. Ọjọ́ ìgbẹ́ bá dé òun là ń níran àdá tó mú, ọjọ́ ogun bá le òun là ń níran ọmọ tó bá le. Ewé yóò bá wa wá ọmọ ọ̀dọ̀ náà rí. Ewé ẹkùn ta gìrì gbéra rẹ̀ níjà, àpáta pààrà ọkùnrin ogun. Bí ìlú yìí ti tóbi tó yìí, bí ènìyàn fi iná igun pamọ́ sí ibì kan nílẹ̀ yìí, ewé yóò wá rí láàrin wákàtí kan. Ọ̀pẹ̀lẹ̀ ní ewé, bẹ́ẹ̀ ni ọkùnrin gbàǹgbà títí di aláṣejù bo ipò gbígbóná. Ọ̀pẹ̀lẹ̀ ní ibo ni ẹ ti mọ gbogbo àwọn ènìyàn wọ̀nyí ọ̀gá? Ògìdán rẹ́rìn-ín ó ní mo fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ kọ́ ẹ̀kọ́ kan lónìí pé ẹni tó bá fẹ́ gbé ilé ayé yìí pẹ́ tó sì fẹ́ rí ayé lò, kí irú ẹni bẹ́ẹ̀ kó má bá ẹnikẹ́ni ja ìjà àjàfọ́ lójú tàbí ìjàjàkú akátá. Bí a bá jà díẹ̀ ká tó ṣọ̀rẹ́ díẹ̀, òun láyé fi í yẹni. Kò sóhun tó burú nínú ká dijú márí bá ọ̀tá ẹni jà lásìkò tó bá ṣe ohun tó dùn wá, ṣùgbọ́n bí a bá jà díẹ̀ ká tún forí jìn ara wa ni. Ẹni tó o bá ṣọ̀tá lónìí ó lè di ọ̀la kí o tún nílò ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀. Ẹgba tí a bá fẹ́ fi na ọmọ aláìgbọràn, ẹ má jẹ́ kó ní ẹ̀gún, kó má sì tóbi jù kí a má bàa nà án lánàá pa. Ògbólógbòó ajínigbé òun ni ewé ní ìgbà kan. Ẹni ewé bá sì ti jí gbé, ó di gbére ṣòkòtò wèrè. Ó di ọjọ́ tí ewé bá fún ara rẹ̀ tú onítọ̀hún sílẹ̀ kó tó bọ́. Bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́pàá ò tẹ̀ ẹ́ rí. Bí gbogbo ọlọ́pàá ilẹ̀ yìí bí wọ́n bá ń wá ẹni tí ewé bá gbé pamọ́, wọn ò lè rí láíláí. Kò sí ibi tí ewé ò mọ̀ ní ìbú àti òró orílẹ̀-èdè yìí. Ewé lè máa bẹ nínú Èkó tí yóò sì máa pàṣẹ fún àwọn ará Àbújá. Ewé ọkùnrin 6 tí wọ́n ń pè lẹ́nìkan. Ọdún 4 gbáko òun ló gbà mí tí mo fi tọpinpin ewé kí Olódùmarè kó tó fi lé mi lọ́wọ́. Lẹ́yìn tó jáde lọ́gbà ẹ̀wọ̀n tí mo sì rí wípé yóò wúlò púpọ̀ fún mi, òun ni mo fi ọgbọ́n fa ojú rẹ̀ mára. Ọ̀rọ̀ pọ̀ nípa ewé tí mo fẹ́ sọ fún yín tí yóò jẹ́ kí ẹ lè lóye ilé ayé, ṣùgbọ́n àsìkò sí báyìí wọn ò máa sọ fún yín nígbà tí àsìkò rẹ̀ bá yọ. Ògìdán mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀ ẹ́. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òun ló pe ewé, ó ní mo ti fi àwòrán kan ránṣẹ́ sí ọ, mo fẹ́ kí o bá mi wá ọmọbìnrin náà ní àwárí. Ewé ní kò burú ọ̀gá, ẹ fún mi ní 20 ìṣẹ́jú yóò ti di rírí, àfi bí kò bá sí lókè erùpẹ̀ yìí mọ́ lókù. Ewé já ìpè náà. Àwọn ọ̀pẹ̀lẹ̀ wojú ara wọn. Ọ̀pẹ̀lẹ̀ ní bí Olódùmarè bá lè ṣe tí a rí ọmọ ọ̀dọ̀ náà, bùkátà wa ò ti bí yá. Ògìdán ní sí a ò ní wá nǹkan jẹ báyìí. A ò sáà nítorí wípé eégún lé ní gbó ká máa lo oko ẹ̀gàn. A ò lè torí pé ikú fẹ́ pani kí a ní a ò jẹun mọ́. Ta ló mọ̀ bí ọ̀nà ọ̀run ti jìn tó? Ta ló sì mọ̀ bóyá inú òfìfo gan òun ni ikú fẹ́ múni lọ? Okùn inú òun la fi ń gbé tìta. Ògìdán ti ọwọ́ bọ àpò, ó sì yọ owó jáde. Ó kẹ 5,000 fún Jíbádé. Ó ní ẹ wá lọ ra oúnjẹ wá. Jíbádé gba owó náà. Ó ní ibo la mọ̀ tí a ó ti rí oúnjẹ rà báyìí. Ògìdán ní ibi a ò bá dé rí ṣe là á béèrè ọ̀nà. A béèrè ọ̀nà kì í ṣìnà. Ẹ béèrè lọ́wọ́ ẹni tí ẹ bá rí bí ẹ bá dé ìta. Jíbádé àti ọ̀pẹ̀lẹ̀ dìde, wọ́n sì jáde lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òun ni wọ́n wọlé padà pẹ̀lú ìrẹsì tí wọ́n tà sínú àwọn ike funfun ọlọ́mọdé kan báyìí tí wọ́n fi ẹja àti pọ̀nmọ́ sí àwọn ìrẹsì náà lórí. Wọ́n sì ra omi inú ike sí i pẹ̀lú. Bí wọ́n ti jókòó kí wọ́n máa jẹun, òun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ògìdán bẹ̀rẹ̀ sí ní dún. Ògìdán sáré mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó yẹ ojú rẹ̀ wò ó ní ewé ló ń pè padà yìí. Gbogbo wọn dákẹ́ minimini bí omi adágún. Ògìdán gbé ìpè náà, ó ní ẹ̀ló ewé. Ọ̀gá, ọmọbìnrin náà ti kúrò nílẹ̀ yìí o. Wọ́n ní wọ́n rí ní àdúgbò kan tí wọ́n ń pè ní Aké ní ìlú Abẹ́òkúta, ṣùgbọ́n mo fẹ́ kí ẹ fi ọkàn balẹ̀. Mo ti pe àwọn èèyàn mi ní Abẹ́òkúta pẹ̀lú àṣẹ Olódùmarè. Wọ́n ó gbé dé ibi tí a wà yìí kó tó di ìrọ̀lẹ́ òní. Ògìdán ní kò burú, o ṣeun. Ògìdán wojú àwọn ọ̀pẹ̀lẹ̀, ó ní a ó gbàlejò nírọ̀lẹ́ òní.
Ògìdá wojú àwọn ọ̀pẹ̀lẹ̀ ó ní a ó gba àlejò ní ìrọ̀lẹ́ òní. Ṣé bẹ́ẹ̀ ni ó rí? Ẹ wò mí, ẹ jẹ́ máa ṣẹnu dédé sí bí àìbóníṣù wà débi egun. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi ló ń Jọláwuyì. Lágbára Ọlọ́run Lódùmarè, a máa tẹ̀síwájú láìpẹ́ níbi tá a bá dé tẹ́ ẹ sì rí gọ̀ǹgọ̀ tó sọ. Ṣé ìlérí tí ewé ṣe ǹjẹ́ yóò lè múṣẹ báyìí? Ẹ wò mí, kì í dùn púpọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Ẹ má wá gbàgbé o láti subscribe sí YouTube channel mi. Lágbára Ọlọ́run Lódùmarè, adóṣòṣò yìí nìkan ṣayé ẹ̀yin náà ò ní nìkan ṣayé ẹ̀yin ò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ti subscribe pátápátá. A ó tún máa pàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà láìpẹ́. Ó dìgbà kan náà.